a sì tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú lóyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé nílẹ̀ lájò lóko lẹ́yìn òdì ibi yòówù ká lè wà mú kí wa pé a kú bí ojú ọjọ́ ṣe rí Elédùmarè yóò sì máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa níbi yòówù ká lè wà. Ìròyìn fún ti àsìkò yìí náà látún mú wá sójú mọ́ máwòrán gẹ́gẹ́ bí ìṣe wa nígbà tó jẹ́ wípé iṣẹ́ tá a fi rán gún ó ní kó jẹbọ èyí tá a fi rán kàlàmàgò náà ní kó ṣe bẹ́ẹ̀ kó jókòó èèyàn ṣeré ìta àfihàn wa lórí ìkànnì àrólé tá a wà yìí ó ní ká nàgbàrá nàgbòrò ká tẹsẹ̀ kúkú ẹsẹ̀ kúkú ká fi wọ ọ̀nà jíjìn láti lè múròyìn wá lájà ọ̀balẹ̀ tí ò lẹ́jà àbákan nínú ẹ̀mí mọ̀ ṣe tàwa náà kọ́ ẹja mọ́ gbé títóbi fẹ́lẹ́dùmarè ọba ògo. Ìròyìn fún tásìkò yìí rèé o orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi ń jẹ́ ẹ máa wo kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn ṣáájú ká tó máa bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sì kọ̀ Tinubu yóò lo ọdún 8 rẹ̀ gbáko lórí àléfà Umaru Ganduje ló sọ èyí di mímọ̀. Èmi ò lè sá lọ fún yín o ẹ bá pètèpèrò láti fi páńpẹ́ òfin gbé mi ò tiẹ̀ fọ́ rárá. El-Rufai òun ló fèsì sí àwọn alájọṣepọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Agbẹnusọ tẹ́lẹ̀ fún Peter Obi Kenneth Okonwo ó ní ó ti ṣe bẹ́ẹ̀ bọ́lẹ̀ nínú ọkọ̀ ẹgbẹ́ òṣèlú Labour Party báyìí lẹ́ni tó sì ti sọ pé òun ò lọ mọ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú náà. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti fi páńpẹ́ òfin gbé sọ̀rọ̀sọ̀rọ̀ orí TikTok kan èyí tí ó lálẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ẹmẹ̀wà rẹ̀ báyìí. Ilé-ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ Èkó ti ju ọlọ́pàá kan tó fipá bọ́mọ láṣepọ̀ lẹ́kọ̀ọ́ sí ọgbà ẹ̀wọ̀n báyìí. Bàbá ẹni 70 ọdún tó sọnù ní ìpínlẹ̀ Ògùn náà ti ṣe bẹ́ẹ̀ rí òkú rẹ̀ lẹ́bàá ọ̀nà. Akẹ́kọ̀ọ́ onípele àkọ́kọ́ ní ilé ìwé gíga ti ìpínlẹ̀ Benue ló ṣe bẹ́ẹ̀ tẹ̀rì sómi tó sì mọ́mi yó lẹ́ni tó ti bẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ ọ̀hún. Àwa yóò gbẹ̀san ikú àwọn ènìyàn tẹ́ pa o àwọn olùgbé ìpínlẹ̀ Imo náà pariwo síta fún ìjọba ìpínlẹ̀ Anambra. Yorùbá ló ní ìyà ò tó yà ni kò ní dáa fẹ́ni tó lù mí. Àwọn olórí agbésùmọ̀mí kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Katsina ni wọ́n ti sunkún bòde báyìí wọ́n sì ti kó ohun ìjà ọwọ́ wọn sílẹ̀ lẹ́ni tí wọ́n ní àwọn ti jupájú sẹ́lẹ̀ o àwọn ò fa wàhálà mọ́ lẹ́yìn tí ọwọ́ àwọn ọmọ ogun lẹ̀ yìí tó dùn wọ́n lára dáadáa. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ṣẹ́rí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lo ọdún 8 rẹ̀ gbáko lórí àléfà Umaru Ganduje ló sọ èyí di mímọ̀. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Abdullahi Umaru Ganduje ó ní ó fi ìròyìn náà tó fi léde lọ́jọ́ ìṣẹ́gun tí ń ṣe àná túsídẹ̀ẹ́ ọjọ́ 11 inú oṣù kejì ọdún tá a wà yìí lásìkò tó ń gba àlejò àwọn aṣojú oníròyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn àgbáríjọ àwọn ọ̀dọ́ tó ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ ní Àrẹwà níbi tí ó ti gba àlejò wọn ní sẹkítẹ́rìàtì tí ń bẹ ní Àbújá tí ń ṣolúlu ilẹ̀ yìí ibẹ̀ ni Umaru Ganduje ló ti ṣe ní àlàyé wípé tá a bá ní fi ọwọ́ èrú sí i tá a sì ní fẹ́ yanra wa jẹ ṣẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lo ọdún 8 rẹ̀ lórí àléfà ó nítorí wípé àwọn tí wọ́n wá láti ilẹ̀ Àrẹwà tí ń ṣe ilẹ̀ Haúsá wọ́n lo ọdún 8 gbáko lórí àléfà nígbà tí ààrẹ àná Muhammadu Buhari tó sì ti gbé ipò sílẹ̀ àtìgbà náà làwọn ti ń jàǹpátá táwọn sì ti ń ṣe wàhálà lọ́tún lọ́sì lórí bí ẹgbẹ́ òṣèlú APC yóò tún ṣe padà síbẹ̀ èyí tí àwọn fi ẹnu kò sọ̀dúnrún wípé àwọn gbọ́dọ̀ mú olùdíje sí ẹgbẹ́ òṣèlú sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC láti gúúsù orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n sì ní àwọn dúpẹ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ṣe bẹ́ẹ̀ tó jáwé olúborí ó ní báyìí tí ààrẹ ti wà lórí àléfà ẹ mọ̀mọ̀já tanra wa níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe bẹ́ẹ̀ lo ọdún 8 rẹ̀ gbáko gbogbo àwọn ẹgbẹ́ alátakò wọn kàn gbìyànjú wọn sì ń ṣe lásán ni ààrẹ gbọ́dọ̀ lọ́dún 8 gẹ́gẹ́ bí iṣẹ́ takuntakun èyí tó yàn láàyò tí a sì ti ń rí àwọn àbájáde iṣẹ́ rẹ̀ báyìí nípa ètò ọrọ̀ ajé àti oríṣiríṣi ètò míì èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe bẹ́ẹ̀
tó gùn lé. Abdullahi Umaru Ganduje olóṣọ èyí di mímọ̀ nígbà tẹ́ni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn Dàda Olúṣẹ́gun tó náà ṣe àlàyé wípé àwọn ń ṣiṣẹ́ takuntakun láti lè jẹ́ kí ìpolongo ìbò ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 kó túnbọ̀ gbòòrú sí ju ti àtẹ̀yìnwá nínú ètí ó mú kí ààrẹ kó ṣe bẹ́ẹ̀ kó jáwé olúborí. Èmi ò lè sá lọ fún yín o, ẹ bá pété pèrò láti fi páńpẹ́ òfin gbé mi ò fọ́ rárá. El-Rufai olóṣọ èyí di mímọ̀ fáwọn olólùfẹ́ àti alátìlẹyìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ló ṣe àlàyé ọ̀rọ̀ lẹ́yìn tí ẹnìkan tí ó jẹ́ òǹlò orí ayélujára ètí ó ń lo X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ tí ó pe orúkọ rẹ̀ ní Imran Wakili èyí tó kọ sójú òpó ayélujára rẹ̀ wípé El-Rufai dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ níṣe ni wọ́n ti ń gbìyànjú láti fi páńpẹ́ òfin gbé ọba yìí nígbà tí El-Rufai yóò máa fi èsì sí àtẹ̀jíṣẹ́ ọ̀hún níṣe ló sọ nímọ̀ wípé èmi ò mà fọ́ bẹ́ẹ̀ ni n ò tiẹ̀ ríro rárá pé ẹ fẹ́ fi páńpẹ́ òfin gbé mi ẹ sì tún fẹ́ fi ìyà jẹ mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe fún Emefiele lẹ́yìn tí ìṣèjọba àná tó parí tán oníṣẹ́ rí gbogbo ìgbésẹ̀ láti fi páńpẹ́ òfin gbé mi yìí òun ò ríro òní mélòó irú ìyín tí àwọn ti sọ òtítọ́ ọ̀rọ̀ fún oníbẹ̀ bá gbé wa ẹ̀ tún gbé wa jùlẹ̀ ni àti pé kárò tọ̀rọ̀ ńlẹ̀ ká má lè sọ àbá ojo níṣe ènìyàn ó ní gbogbo wàhálà àti lásìgbò èyí tí àjọ fà nípa ìtàkùrọ̀sọ táàjọ fi ránṣẹ́ síra wa yìí òun dúró lórí ọ̀rọ̀ òun ò sì bẹ̀rù bẹ́ẹ̀ ni òun kò fọ́ ó ní lóòótọ́ lódodo òun ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí ó ní ṣùgbọ́n kì í ṣe pé òun sá lọ fún ẹnikẹ́ni ní orílẹ̀-èdè yìí ó ní nígbà tí ó bá fi di 20 oṣù tá a wà yìí tí ń ṣe oṣù kejì òun yóò kúrò ní Egypt tí òun wà tóun ó sì padà sí orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti jẹ́ pé ibẹ̀ lòun yóò ti lo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀mí òun ju kí òun máa ṣe ìrìn àjò lọ sí òkè òkun lọ pẹ̀lú bó ṣe kéde pé lórí ètò ẹ̀kọ́ tó ń ṣe lọ́wọ́ ní òkè lọ́hùn-ún níṣe ni òun yóò fi gígùn lásìkò yìí tóun yóò sì dúró ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ mọ̀ pé òun ò bẹ̀rù yín bẹ́ẹ̀ ni òun kò fọ́ fún yín rárá ó ní ìfìyàjẹni àti ìdúnkokò mẹ́ni nípa pé fẹ́ gbẹ̀mí mi yìí ó ní kì í ṣẹ̀yìn lẹ́ni àkọ́kọ́ òun ò ṣẹ̀ṣẹ̀ máa bá irú ìpèníjà yìí pàdé ó ní nígbà tí Ọlọ́run ọba àlá tó sì wà ní òkè tó ń sọ òun ó ní kò sí ikú kankan èyí tó lè pọ̀ òun tó ń bá wa kú àsìkò òun ló tó ẹnikẹ́ni ò ní agbára ẹ̀mí òun lọ́wọ́ kò sí bẹ̀rù kò sí fòyà bẹ́ẹ̀ ni kò sí fọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń dúnkokò mọ́ mi pé ẹ fẹ́ fi páńpẹ́ òfin gbé mi láti iléeṣẹ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí tí ń ṣe Nasiru El-Rufai ó ní tí ń ṣe Nuhu Ribadu ó ní gbogbo eléyìí kò sí fọ́ o òun sì dúró gbọngbọnran òun dúró gidigbi òun sì dúró lórí ẹsẹ̀ òun lórí gbogbo ọ̀rọ̀ èyí tí òun ti ń sọ lórí ìjọba àpapọ̀ tí ẹ bá gbàgbé ọ̀kàìkà ìmọ̀ye ìròyìn ló ti jáde nípa ìtàkùrọ̀sọ àti ìfohùnjára ẹni níyà èyí tí El-Rufai àti iléeṣẹ́ ààrẹ tí wọ́n fi ń tàkùrọ̀sọ láàrin ara wọn níbi tí El-Rufai tó ti fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ètò ìṣèjọba rẹ̀ ó ní kò ní àkóyawọ́ nígbà tí iléeṣẹ́ ààrẹ tán fèsì padà fún El-Rufai wípé ó bá ṣe pé wọ́n náà ń bẹ nínú ètò ìṣèjọba yìí ni orin tó ń kọ ikọ́ ló máa kọ ọya tó ń jẹ ẹsẹ̀ rẹ̀ ó ní kó parọ́ ohun ẹnu rẹ̀ torí wípé ó sí nínú ìjọba olófin sọ gbélé yìí nígbà tí El-Rufai sì dúró lórí pé bí n bá wà ń bẹ̀ sẹ́ẹ̀ àní tẹ́ ń ṣe òbójúmu nǹkan ojú abẹ́ǹkó lórí ọ̀rọ̀ yín náà ni. Agbẹnusọ tẹ́lẹ̀ fún Peter Obi Kenneth Okonwo ó ní ó ti bọ́lẹ̀ nínú ọkọ̀ ẹgbẹ́ òṣèlú Labour Party báyìí ó ní òun kò lọ́mọ rárá o àlàyé tí ẹni tó jẹ́ agbẹnusọ tẹ́lẹ̀ fún Peter Obi èyí tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ó ní ó fi ìròyìn náà léde lójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti kọ síbẹ̀ wípé pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party yìí ó ń ṣe àfihàn pé ẹgbẹ́ náà ó ní ó ti di akúrẹ̀tẹ̀ tí kò sì ní ìmí nínú mọ́ kì í ṣe ẹgbẹ́ kankan ní inú orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo akitiyan èyí táwọn ṣe láti ẹ̀yìn wá títí di àkókò yìí ó ní ó ń já sí pàbó nígbà tí ẹgbẹ́ ọ̀hún tí wọn ò gbéra wọn tí wọn sì ṣera wọn lákin ó ní ó yẹ kí wọ́n ti ní ìpàdé àpapọ̀
àti àpéjọpọ̀ tó jẹ́ ti gbogbogbò láti bí ọdún mẹ́ta sẹ́yìn ó ní ẹgbẹ́ mọ̀ dákẹ́ wọn ò mọ̀ ṣe nǹkan kan mọ̀ ni ó ní bí ẹgbẹ́ ṣe wá máa ń ṣe wá lélẹ́yìí ni ó ń ṣe àfihàn wípé ẹgbẹ́ náà kò ní nǹkan kan tó fẹ́ ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti pé ó ti jó àjórẹ̀yìn bí iná àbẹ́là ó ní fún ìdí èyí òun kéde ara òun pé òun ti ń kọ ìwé fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ èyí tó sì sọdún mọ̀ wípé nínú oṣù tá a wà yìí òun náà ni àtẹ̀jáde ìfi ẹgbẹ́ náà sílẹ̀ òun ni yóò jáde síta báyìí lẹ́ni tó sì tún ṣe ní àlàyé wípé ẹgbẹ́ tóun yóò tún padà mọ̀ òun kò tí ì mọ̀ báyìí o ṣùgbọ́n òun ti ń kéde ara òun pé òun ò sí nínú ẹgbẹ́ òṣèlú Labour Party mọ́ nígbà tó sì kí gbogbo àwọn alátìlẹ́yìn àti olólùfẹ́ tí wọ́n ṣe àtìlẹ́yìn fún wọn lásìkò tí wọ́n ń ṣe ìdíje ní ipò ní inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé ẹ kú àdúrótì àwa sì wà lórí pé a fẹ́ sin ọmọlédè Nàìjíríà dínú dọ́kàn wa ni. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti fi páńpẹ́ òfin gbé sọ̀rọ̀sọ̀rọ̀ orí TikTok kan èyí tí ó lálé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ẹmẹ̀wà rẹ̀. Gbajúgbajà tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ìtàkùn orí ayélujára TikTok Gabriel Timothy tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Tuma ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí lẹ́ni tí wọ́n sọ nímọ̀ wípé ní ọjọ́ kẹfà inú oṣù kejì ọdún tá a wà yìí ní nǹkan dédé agogo 6:30 ìrọ̀lẹ́ ó ní wọ́n fi páńpẹ́ òfin gbé èyí táwọn agbófinró ọ̀hún táwọn láti iléeṣẹ́ ọlọ́pàá Bẹ́gà Kwari ní Mpape ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá gẹ́gẹ́ bí àlàyé nínú fọ́nrán ọ̀hún níbi tí Timothy tó ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tẹ́ rí yìí nǹkan níyìn ni kò sì sí fún ẹnikẹ́ni pé ẹnikẹ́ni nínú agbófinró tó bá béèrè láti yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín wò ó ní kẹ́ ẹ kó lùlù bó ni bẹ́ẹ̀ tó bá jáde Bọ́lá Ahmed Tinubu àní kẹ́ ẹ lu bàbá ó nítorí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà fún ìní ara ẹni ni tí kì í ṣe fún ẹlòmíì nínú fídíò míì èyí tí Timothy tó tún wá fi léde síta tó mú kí wọ́n fi páńpẹ́ òfin gbé ibẹ̀ ló ti ń ṣe bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ kọ̀ǹgbàkọ̀ǹgbà àti ẹ̀kẹ́ èébú tó ti fi tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó bú ìpọ̀rípọ̀rí ààrẹ náà àti igbákejì ààrẹ Kashim Shettima kò ṣàfi ọwọ́jà èébú rẹ̀ tó fi dẹ́ni tó dé ọ̀dọ̀ Senate President Godwin Akpabio ó tún ṣe bẹ́ẹ̀ takòtò ọ̀rọ̀ àti èébú ọ̀hún sí ọ̀dọ̀ Ganduje tó jẹ́ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ó mà tún ṣe bẹ́ẹ̀ náwọ́jà rẹ̀ dé ọ̀dọ̀ Sanwó-Olú gómìnà ní ìpínlẹ̀ Èkó àti àwọn míì tí arákùnrin Timothy Gabriel yìí tó fi ọ̀rọ̀ sí ní ikùn tó sì sọ̀rọ̀ sí wọn tó bú wọn tó kí ìpọ̀rípọ̀rí babalababa àwọn ènìyàn náà lẹ́nu ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹjọ́rò fún arákùnrin Timothy Gabriel yìí SM Oyege èyí tó ṣe ní àlàyé ó ní kò sí ìwé kankan tó kọ mọ́ oníbàárà òun lẹ́sẹ̀ èyí tá a mọ̀ sí petition lórí ọ̀rọ̀ rẹ̀ ó ní wọ́n kàn déédéé fi páńpẹ́ òfin gbé ni nítorí wípé ó tún tàkòtò èébú ọ̀rọ̀ náà sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nílẹ̀ yìí IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun Ẹnibóyélé yìí ó ló mú kí àwọn agbófinró tí wọ́n fi páńpẹ́ òfin mú arákùnrin ọ̀hún ó sì sọ dímọ̀ wípé wọn ò tiẹ̀ ṣetán láti fi ààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ torí pò ń ṣe àbẹ̀wò sí ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 11 inú oṣù kejì tí wọn ò sì ṣetán láti fààyè bẹ́ẹ̀lì rẹ̀ lẹ̀ lẹ́ni tán ti fi sí gbàgà àtìmọ́lé lólùlulẹ̀ yìí tí ń ṣe Àbújá fídíò náà rèé ẹ jẹ́ káwa náà gbọ́n tí arákùnrin ọ̀hún tó sọ nípa àwọn ènìyàn náà. Okay, Nigeria police don give up. They say anybody wey insult government official make dem arrest am abi. Okay, see, Nigeria Commissioner of Police waka your papa President Ahmed Bola Tinubu, you dey mad. Vice President of Nigeria Shettima, you dey craze. Ganduje waka, Godwin Akpabio waka. APC chairman, I don't know how una dey call their team, waka. The governor of Lagos State waka. The former governor of Edo State, Godwin, and how do they call him? I don't know his name. Waka. You dey mad. Make una come arrest me. Na me talk am, nothing fit off. If them born your papa well, come arrest me. You go see the kind beating wey I go beat una. Una dey mad. Ẹ káàbọ̀ padà. Ilé-ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ Èkó ló ti ju ọlọ́pàá tó fipá bọ́mọ ọdún mẹ́rin. Ẹ káàbọ̀ padà. Ilé-ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ Èkó ló ti ju ọlọ́pàá tó fipá bọ́mọ láṣepọ̀ lÉkòó sí ọgbà ẹ̀wọ̀n báyìí. Wọ́n ní kó máa rọjú níbẹ̀ náà ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tún tẹ̀síwájú.
ilé ẹjọ́ májísírèètì tó wà ní ọgbà ní ìpínlẹ̀ Èkó ó ti fi ẹni tó jẹ́ ọ̀gá àgbà nínú iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ìyún Owólabí Akínlolú tó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta 56 ló ti fi sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri báyìí lẹ́ni tó fi ẹ̀sùn kàn pé ó fi ipá àti ìkúùkù bá ọmọ ọdún 17 ní àṣepọ̀ nínú ọ́fíìsì rẹ̀ èyí tó wáyé ní ọjọ́ 29 inú oṣù kẹfà ọdún 2024 nínú àlàyé èyí tí wọ́n ṣe wọ́n ní agbófinró ọ̀hún ló jẹ́ DSP níléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ògùdù ní ọ́fíìsì rẹ̀ níbi tó ti fi ipá bá ọmọ ọdún 17 náà ní àṣepọ̀ lẹ́ni tí wọ́n ṣe ní àlàyé wípé ọmọ ọdún 17 ọ̀hún ó ní àwọn kan gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ń ti ibi iṣẹ́ rẹ̀ bọ̀ lọ sí ilé wọn pẹ̀lú ìyá àti àbúrò rẹ̀ lẹ́ni tí ó sì lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí ṣùgbọ́n tí Owólabí Akínlolú tó jẹ́ ọ̀gá ọlọ́pàá tó fi ẹ̀mí rẹ̀ lọ́kàn balẹ̀ pé yóò rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà gbà padà lẹ́ni tó ní àwọn tí ń ṣe iṣẹ́ lórí bí àwọn ti fi páńpẹ́ òfin gbé àwọn adigunjalè tán gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ọjọ́ bíi méjì ó ní ó ránṣẹ́ sí ọmọ ọdún 17 náà pé kó máa bọ̀ wá sí ọ́fíìsì òun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ti wà ń bẹ̀ nígbà tí ọmọ náà yóò débẹ̀ níṣẹ́ ni wọ́n sọ dímọ̀ wípé ọ̀gá ọlọ́pàá ọ̀hún ó tilẹ̀kùn lẹ́yìn tó wọ̀ tún tó wù sí tó sì bẹ̀rẹ̀ sí ní wu ìwà burúkú ọ̀hún pẹ̀lú ọmọ ọdún 17 náà lẹ́yìn tó fi ipá bá ọmọ náà ní àṣepọ̀ àwọn mọ̀lẹ́bí ọmọ ọ̀hún ó ní wọ́n ti fi ìròyìn náà léde tẹ́lẹ̀ lọ́dún 2024 wípé níṣe ni àwọn mọ̀lẹ́bí ọlọ́pàá ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ tí wọ́n sì ti fẹ́ máa da ọwọ́ bo ẹjọ́ náà mọ́lẹ̀ láti lè má jẹ́ kí ẹjọ́ ọ̀hún kó tẹ̀síwájú nítorí wípé wọ́n ní ọlọ́pàá Owólabí Akínlolú náà ó ní ó fẹ́ fi ẹ̀yìn tì lẹ́nu iṣẹ́ ọba nínú oṣù kejìlá ọdún 2024 tá a lò sẹ́yìn ṣùgbọ́n tí ìgbẹ́jọ́ rẹ̀ tó tún wá gbéra sọ ní àná òde yìí níbi tí adájọ́ O.O. Fágbóhùn tó ti wá sọ di mọ̀ wípé lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án nípa ìfipábánilòpọ̀ òun yóò ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí finifini lórí ọ̀rọ̀ náà kí ìgbẹ́jọ́ tó tẹ̀síwájú ní ọjọ́ 11 oṣù kejìlá inú oṣù kẹta ọdún 2025 tí a wà yìí ó ní ṣùgbọ́n ṣáájú àkókò náà òun pa láṣẹ báyìí wípé kí ọ̀gá ọlọ́pàá náà kó máa rìn só nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri kó lọ máa ṣe fàájì kó sì máa rẹjú ń bẹ̀ ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tún wá tẹ̀síwájú. Bàbá ẹni 50 ọdún tó sọnù ní ìpínlẹ̀ Ògùn náà ti rí òkú ẹ̀ ní ẹ̀bá ọ̀nà báyìí. Bàbá ẹni 50 ọdún tí orúkọ rẹ̀ jẹ́ Síkírù Ọlátúnjí ètò ń gbé ní agbègbè Wàásìmí àti Ìmáṣàyí ní ìjọba ìbílẹ̀ Àríwá Yewa ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde wípé láti ọjọ́ Ẹtì tí ń ṣe ọjọ́ keje inú oṣù kejì ọdún tá a wà yìí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ń wá bàbá ẹni 50 ọdún náà èyí tí wọn kò mọ ibi tí ó lọ ṣùgbọ́n tá a sọ dúnmọ̀ wípé ó dágbére wípé ó ń lọ sí oko tí wọ́n sì wá láti ìgbà náà tí wọn ò rí nílé bẹ́ẹ̀ wọn ò rí ní oko lánàá òde yìí ó ní wọ́n wá ṣe bẹ́ẹ̀ rí òkú olóògbé náà ní ẹ̀bá ọ̀nà lẹ́ni tí wọ́n ní àti gbogbo ohun èlò irinṣẹ́ oko rẹ̀ ó ní bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ tí wọn ò sì rí jàsá wípé bóyá wọ́n ṣe ní jàǹbá àbí wọ́n pa ni ó ní níṣe ni wọn ò rí àmì tó jọ bẹ́ẹ̀ ní ara rẹ̀ ẹni tó ń ṣe àlàyé eléyìí ó ní ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní ìlú Ìmáṣàyí tí ń ṣe ìpínlẹ̀ Ògùn ọ̀hún èyí ò Sanni Waheed ló ṣe àlàyé náà nígbà tí ó sọ dímọ̀ wípé ní ààlà Ìbẹ̀sẹ̀ sí Ìmáṣàyí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí ẹni náà tí ó sùn gbalaja sí ojú ọ̀nà orí adé olú ti Ìmáṣàyí Ọba Lukman Adeleke Kúóyè ó ní ó fi ìròyìn náà tuntun fi léde wípé nínú ọ̀sẹ̀ tá ń lò lọ́wọ́ yìí làwọn ṣẹ̀ṣẹ̀ ṣe ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ kọmíṣánná fáwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àti àwọn orí adé míì nínú ètí wọn ni àwọn ti ń gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe fi òpin sí ìkọlù èyí tí àwọn Fúlàní darandaran tó ń ṣe sí àwọn ènìyàn wọn ní ìpínlẹ̀ Ògùn náà ó ní nípa ti kú bàbá ẹni 50 ọdún yìí tòun ti bí àṣírí jàsá pé bóyá ẹnikẹ́ni ló ṣe bẹ́ẹ̀ tó ṣekú pa bàbá òun ó ní síbẹ̀síbẹ̀ ìkọlù táwọn Fúlàní darandaran tá ti ń ṣe láti ọjọ́ tó ti pẹ́ a kò gbọ́dọ̀ káwọ́ gbéra lórí rẹ̀ fún ìdí èyí àwọn sì wà lórí bí wọ́n ṣe bá wọn fi ọwọ́ òfin mọ́ àwọn Fúlàní tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ènìyàn wọn tí inú oko ní ìpínlẹ̀ ọ̀hún. Akẹ́kọ̀ọ́ onípele àkọ́kọ́ ní ilé ìwé gíga ìpínlẹ̀ Benue òun ló ṣe bẹ́ẹ̀ bọ́ sódò tó sì mumi yó lẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ náà.
akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti Joseph Sanwa Tankra ní yunifásitì ti Makurdi ní ìpínlẹ̀ Benue ìyún Felix Nyiya òní ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí tó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lẹ́ni tí wọ́n ní wọ́n rí òkú rẹ̀ tó lé téńté ní orí odò rifa Niger tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ nímọ̀ láti ẹni tó jẹ́ olórí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún Arthur Lubem ó sọ nímọ̀ pé láti ọjọ́ àìkú tí ń ṣe Sunday ó ní àwọn tí ń gbìyànjú láti wá arákùnrin ọ̀hún ṣùgbọ́n tán ní gbogbo ìgbìyànjú wọn òun ló já sí pàbó kó tó di wípé wọ́n á padà rí òkú rẹ̀ lẹ́ni tí wọ́n ní ó lè fò ní orí omi tó wà ní rifa Niger náà wọ́n ní gbogbo ìgbìyànjú olóṣèlú lọ lọ́wọ́ báyìí láti mọ̀ bóyá níṣe ni arákùnrin náà ṣekú para rẹ̀ àbí wọ́n ṣekú pa tí wọ́n jù sínú omi náà nígbà tí wọ́n sì ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí àti ará arákùnrin tó di olóògbé tó jẹ́ akẹ́kọ̀ọ́ nípele àkọ́kọ́ ní ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Benue náà. Àwa yóò gbẹ̀san ikú àwọn ènìyàn tẹ́ ẹ pa o àwọn olùgbé ìpínlẹ̀ Imo ni wọ́n pariwo síta fún ìjọba ìpínlẹ̀ Anambra. Tẹ́ ẹ bá gbàgbé a ti mú ìròyìn kan jáde níbi tí àwọn olùgbé ìpínlẹ̀ Anambra tí wọ́n ti fi ẹ̀sùn kan àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tí gómìnà ìpínlẹ̀ náà tí ó ṣẹ̀ṣẹ̀ dá kalẹ̀ tí wọ́n pe orúkọ wọn ní Aguna Chimba lẹ́ni tí wọ́n sọ di mímọ̀ wípé wọ́n ṣekú pa àwọn ènìyàn kan èyí tí wọ́n ní wọn kò wádìí wọn finifini tó sì jẹ́ pé àwọn òṣìṣẹ́ tí wọ́n wá láti ìpínlẹ̀ Imo ó ní àwọn ènìyàn táwọn ẹni náà tí wọ́n ṣekú pa nígbà tí wọ́n ti dárúkọ níbi tí wọ́n ti dárúkọ àwọn méjì tí wọ́n wá láti ìpínlẹ̀ Imo tán sọ di mímọ̀ wípé Malachi Chimaobi Nwanyawu àti Odinkalu Chinozo ó ní wọ́n wá láti ìpínlẹ̀ Imo lẹ́ni tí wọ́n wá ṣiṣẹ́ POP nínú ilé àkọ́kù tí wọ́n ń kọ́ lọ́wọ́ kan kó tó di wípé àwọn Aguna Chimba yìí wọ́n ṣe ìkọlù wọ́n ṣe sí wọn wàyí o àwọn olùgbé ìpínlẹ̀ Imo náà ti fi ohùn ogun ránṣẹ́ sí àwọn olùgbé ìpínlẹ̀ Anambra ní pàtàkì jùlọ gómìnà ìpínlẹ̀ ọ̀hún lẹ́ni tí wọ́n ń sọ dímọ̀ nínú fọ́nrán kan tó fi léde síta níbi tí wọ́n ti sọ dímọ̀ pé tí gómìnà ìpínlẹ̀ náà tí kò bá ṣe iṣẹ́ rẹ̀ bí iṣẹ́ láti fi ojú àwọn oníṣẹ́ láabi tó ṣekú pa àwọn ènìyàn àwọn yìí hàn dé níṣe ni àwọn yóò gbẹ̀san ikú àwọn méjèèjì láti ọ̀dọ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ Anambra ẹnikẹ́ni tó bá wá láti ìpínlẹ̀ Anambra náà tó sì wá sí ìpínlẹ̀ àwọn ní Imo níṣe ni àwọn yóò máa ṣekú pa wọ́n láti fi gbẹ̀san àwọn ènìyàn àwọn méjèèjì èyí tí wọ́n pa àwọn olùgbé agbègbè tán wà ní ìjọba ìbílẹ̀ Ehime Mbano ó ní wọ́n fi ìròyìn yìí tí wọ́n fi léde tó sì náwọn ń ké sí gómìnà ní ìpínlẹ̀ Anambra pé ẹ tètè fi ojú àwọn oníṣẹ́ láabi náà hàn dé torí wípé ẹ̀mí kan kò ju ìkan lọ o tẹ́ ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ bàbá kẹ́fín ẹnikẹ́ni tó wá láti ìpínlẹ̀ Anambra láti ìpínlẹ̀ náà wá sí ìpínlẹ̀ Imo ẹ má jà tanra wa a máa ṣekú pa wọn bẹ́yìn náà ṣe ṣekú pa àwọn ènìyàn wa ni níṣe ni ìbẹ̀rù bojo ló ti bọ́kan àwọn ènìyàn méjèèjì pẹ̀lú bí wọ́n ṣe fi ohùn náà tán fi léde síta sí ìjọba ìpínlẹ̀ Anambra nígbà tí àwọn ọmọ ìpínlẹ̀ Anambra náà tí wọ́n rọ ìjọba ìpínlẹ̀ wọn láti tètè fi ojú àwọn oníṣẹ́ láabi náà dé torí pé àjọṣepọ̀ tó dánmọ́rán níbẹ̀ ní ìpínlẹ̀ méjèèjì síra wọn nínú èyí tí wọ́n sì ní ìpínlẹ̀ Imo àti ìpínlẹ̀ Anambra wọ́n máa ń wọ inú ìlú méjèèjì láti jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ara wọn ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ìjọba ìpínlẹ̀ méjèèjì wọ́n gbọ́dọ̀ tètè wọ ojútùú sí kó tó di yánpọn yánrin. Yorùbá ló ní ìyà tó yà ni kò ní dá fẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó lù mí àwọn olórí agbésùmọ̀mí kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Katsina ó ní wọ́n ti sunkún bòde báyìí wọ́n sì ti kó ohun ìjà olóró ọwọ́ wọn sílẹ̀ nígbà tán sọ pé kí ìjọba kó dákun dábọ̀ kó dà wọ́n pọ̀ mọ́mọ́ àwọn ti juwọ́jú sẹ́lẹ̀ kúrò nínú ìwà ìgbésùmọ̀mí. Àwọn adarí agbésùmọ̀mí tí wọ́n ń da ìjọba ìbílẹ̀ Batisari Samfana àti Jibia tí wọ́n ń dà láàmú ní ìjọba ní ìpínlẹ̀ Katsina ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ pariwo síta tí wọ́n sì ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ wípé àwọn ò fa ogun fọ̀tẹ̀ mọ́ nígbà tí a rí àbúradà ẹni tó jẹ́ adarí ikọ̀ agbésùmọ̀mí kan Umaru Blaki Abdullahi Lankayi Jijige àti Dabaru Musa láwọn tí wọ́n sọ dímọ̀ wípé ní ìjọba ìbílẹ̀ Jibia ó ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ti wá tí wọ́n sì ti ń sọsẹ́ ní gbogbo ìgbà nígbà tí wọ́n sì kéde wípé àwọn kò fa wàhálà mọ́sẹ̀ aláwọn ti jọ̀wọ́ ara wọn fún ìjọba gbogbo ohun ìjà olóró wọn báyìí òun náà ni wọ́n ti kó sílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò National Community for Security and Societal Advancement in Katsina ó ní ó gba àlejò wọn èyí tí Comrade Hamza S
Batsari tó ṣáájú fáwọn ikọ̀ ọ̀hún níbi tí wọ́n ti kí àwọn ènìyàn náà tán ti kí wọn káàbọ̀ láti ti gba gbogbo ohun ìjà olóró náà ní ọwọ́ wọn. Ikọ̀ ọmọ ogun lẹ́yìn ni àwọn kò ní tẹ́tí láti fi ọwọ́ òfin àti ikú pa àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí tó kù nínú kọ̀rọ̀kọ́ndú gbogbo agbègbè náà tí wọ́n da ìpínlẹ̀ Sokoto, Zamfara àti Katsina láàmú. Àfi táwọn náà bá jáde síta báyìí tí wọ́n wá kó ohun ìjọwọ́ wọn tí wọ́n wá kó kalẹ̀ tí wọ́n sì jọ̀wọ́ ara wọn fún ìjọba láti sọ wípé àwọn kò ṣe iṣẹ́ burúkú náà mọ́. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. A kí oníyan wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá wa jẹ́ kó àìbínú títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn mi. Ó kọ́ mi ò ní yípadà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ó dàbọ̀ fún ti àsìkò yìí.